Kò séèyàn Ọlọ́run mọ́ o, má tanra ẹ̀. So therefore, nínú fídíò tí mo release last, mo jẹ́ kó yé gbogbo àwọn onílàákàyè èèyàn wípé the only thing is just that mo kàn mọ̀ pé mo ti mọ Kristi. Mi ò dẹ̀ regret wípé mo mọ Kristi. Ṣùgbọ́n bí àwọn ènìyàn ṣe ń wu ìwà wọn lórí ọ̀rọ̀ Kristi àbí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ń jẹ́ kí a máa wà disappointed. Àwa tí Ọlọ́run fún lóye mo come across a video èyí tí Atorise tó ṣe lórí ọ̀rọ̀ ohun tí Genesis tó sọ. Ṣé ayé yìí ti wá di wípé kéèyàn rí òótọ́ kó dẹ̀ sọ jáde, ẹ̀yin kan á wá jáde ẹ wá máa gbé òṣìkà lẹ́yìn. Ẹ kí n sọ fún ẹ, sórí prison àbọ̀rọ̀ ọlọ́pàá, ṣó ń get me? It is a normal thing. Bọ́ bá wá kó wa at the end of the day gan lórí ọ̀rọ̀ pé ìyá Ajayi àbí ìyá kò ń ṣe ìyá Ajayi or whatsoever, àmàdébà máa rojọ́ ni. Tó bá dẹ̀ ní kó tì wá sí prison, fine, so be it. Prison kì í ṣe ilé ẹran. Ṣé ò ń gbọ́ mi? Atorise, èèyàn náà ló ń sun prison. Ó gbọ́ bóyá sọ̀rọ̀, ó ní ó ti jata ẹ̀, ó ti jepo ẹ̀, kò dẹ̀ kẹ́ sọ̀rọ̀ ẹ̀ dáadáa, kò dẹ̀ kẹ́ sọ̀rọ̀ ẹ̀ láìdáa. Nígbà tó jata èèyàn tó jepo èèyàn tó bá wá hùwà tó dáa, ṣé yẹn wá ní ká má wá sọ̀rọ̀ nípa ẹni yẹn ni? Olófún Délé Genesis, olófún ní 24 hours kó lọ fi apologize, ìwọ ló bí Délé ni. Èèyàn ṣe nǹkan tó dùn èèyàn fún èèyàn, ó lè wá máa, your own is different from Délé, you are Atorise. Délé is Délé Genesis. Wọ́n ṣe nǹkan tó dùn fún, ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ ẹ̀ síta pé nǹkan tó ṣe fún òun tó dùn ni. Nígbà tí màmá Ajayi tó pè ẹ́, ṣé Délé wà ń bẹ̀ ni? Ìgbà tí ìwọ àti ìyá Ajayi Atorise tẹjọ́ ń relate pọ̀, ṣé Délé wà ń bẹ̀? Nígbà tí wọ́n dẹ̀ pè Délé náà tóun pẹ̀lú Délé jọ ń relate pọ̀, ṣé ìwọ wà ń bẹ̀? Kí ló kún ẹ pẹ̀lú ọ̀rọ̀ Délé? Èèyàn jáde ó sọ nǹkan tí ìyá Ajayi Esther ṣe fóun tó ń dùn òun, ìwọ dẹ̀ bọ́ta ó wá ń sọ̀sọkúsọ, òun sọ wípé ó ti jepo ó ti jata. Ṣé sẹ́ǹsì wà lórí ẹ̀ ṣá? Ẹ ti dá gbogbo ọ̀rọ̀ kìrìsìtẹ́nì, ẹ ti dàrú. Ẹ jẹ́ kí kìrìsìtẹ́nì kó wù èèyàn ṣe mọ́, ẹ jẹ́ kí mùsùlùmí kó wù èèyàn ṣe mọ́, ẹ ti sọ di 419. Ohun táwa náà mọ̀ ni àwa tá a jókòó yìí tá a ń sọ̀rọ̀. Ajayi Esther kò lè lóhùn ò mọ bàbá confam. Ṣé èèyàn Ọlọ́run ń ṣe bó ṣe ń ṣe yẹn? Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ wípé kí làwa ṣe fún tí kò fi pa wá náà mọ́. Àwa ò tí ì ní ṣọ́ọ̀ṣì rárá tó ti ń pè wá. A wà nínú yàrá lòun ti ń pè àwa. Ó sì wà ní UK nínú ọdún náà tó máa pè wá, tó máa ní ká gbàdúrà lórí èèyàn, ká sọ kí ni Olúwa sọ nípa ẹ̀. Gẹ̀rẹ̀ báyìí òun ló di wípé wọn ò dẹ̀ pè wá mọ́, a dẹ̀ bá wọn jà. A tún ń pè wọ́n, kí la ṣe? Èèyàn Ọlọ́run á tiẹ̀ ṣe listing, á dẹ̀ tiẹ̀ sọ pé nǹkan báyìí ló ṣe fóun tóun ò fi pè ẹ́ mọ́. No, kò sọ nǹkan kan, a ò dẹ̀ ṣe nǹkan kan fún wọn.
béèyàn bá wá sọ̀rọ̀ wa lẹ́yìn fún yín gan pé nǹkan báyìí la ṣe, ṣó ń get me, ṣebí wàá dẹ̀ béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run kó o lè fìdí òdodo múlẹ̀, ṣó ń get me. Ìwé pé o wá jáde sí nítorí pé ń jẹ oúnjẹ Ìyá Àjàyí owó oúnjẹ, ṣé Ìyá Àjàyí kò tí ì fáwa, ó fáwa náà lówó náà 10 million naira, 10 million naira òun ló sọ pé òun máa fún mi, òun dẹ̀ máa kọ́ chọ́ọ̀chì láàrin 3 months. Ó fáwa náà 2 million naira náà nínú oore tọ́lọ́run ṣe fún. Kò ṣe nǹkan ìbàjẹ́ sọ́dọ̀ tèmi o, ṣó ń gbọ́ mi, ṣùgbọ́n ohun tó ṣe sọ́dọ̀ tèmi ni wípé kò dáa. Bóyá o gbọ́ ọ̀rọ̀ kan lọ́dún èèyàn kan, wàá dẹ̀ pe ẹni tí ẹjọ́ ń dì wípé o gbọ́ ṣé yìí ṣẹlẹ̀. Ẹni tó ń pè ní onígbàgbọ́ á pè èèyàn yẹn pé ṣé yìí ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀. Ókè, ta ló sọ, ẹ pè wọ́n jọ kẹ́ka jọ jókòó. Tó bá ti lè gbọ́rọ̀ báyìí ó máa make decision ti ẹni. Òun ò fẹ́ jẹ́ wípé ní Ìyá Àjàyí torí yẹn kì í fẹ́ wípé kọ́ gbọ́ pé ó jalè, ṣé o ń gẹ́tì mi, bẹ́ẹ̀ tí jọ ṣọ̀rẹ́ tó ó máa padà lẹ́yìn ẹni. Àwọn náà dẹ̀ ti wá gbàgbé pé àwọn ti jalè rí. So they will turn themselves to saint. Kò sí saint nínú ayé. Atóríṣe tó ń jam ìwọ atóríṣe yẹn, ṣé o wá jẹ́ saint ni? Orin tó kọ tó rí kọ, orin wo ló kọ tó rí kọ at the end of the day báyìí? Orí èpè tó ló ní ṣó function ni? Kí ló ń ṣe yìí náà? A ní kò sí ẹni tí wọ́n ń pè ní saint. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan, I am not a saint. Ṣé tó pé Genesis wá lọ sẹ́wọ̀n òun lẹ ṣe sún sẹ́yìn? No, èèyàn lè lọ sẹ́wọ̀n, kò sóhun tí kò lè ṣẹlẹ̀. Ìrìn àjò ni ẹ̀wọ̀n náà ẹ̀wọ̀n, ìrìn àjò ni èèyàn. Anything can happen to woman being in life. Lókọ́ ló má jẹ́ kí nǹkan tó jẹ́ pé ó máa padà wá gba ẹ̀mí wa kó ṣẹlẹ̀ sí wa ni. Ìrìn àjò ni náà. Wọ́n jáde, wọ́n ń sọ̀rọ̀.